ọ̀rẹ́bìnrin ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé orílẹ̀-èdè Tanzania ìyẹn Juma Jux tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọmọ gbajúgbajà òṣèrébìnrin tíátà ilẹ̀ Yorùbá ní Ìyábọ̀ Òjó ìyẹn Priscilla Òjó Karen Bujulu là ń sọ nípa ẹ̀ ó mà ti tú àṣírí nípa ọkọ ọmọ Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé oníṣe ìyẹn ẹni tó fẹ́ràn obìnrin tó máa ń kóbìnrin ni àti wípé nítorí bó ṣe ń yan àlè tó ń bá àwọn obìnrin olóbìnrin sùn kiri òun gan ló tú àwọn ká tóun fi fẹ́ mọ́ tó fi wá jẹ́ pé ọ̀dọ́mọkùnrin náà ó lọ padà fàbọ̀ sórí Priscilla ọmọ Ìyábọ̀ Òjó. Kì í ṣe ìròyìn mọ́ pé nínú ọdún yìí ìgbéyàwó tó sì tíì ní agbára jù lórí ẹ̀rọ ayélujára ní ìgbéyàwó Priscilla Òjó èyí tó pè ní JP 2025 ìyẹn Jux and Priscilla 2025 nítorí pé òbítíbitì owó iná ná lórí ìgbéyàwó náà. Lákọ̀ọ́kọ́ bá ṣe kọ́kọ́ ṣe ayẹyẹ kékeré lórílẹ̀‐èdè Tanzania iná wá ṣe ayẹyẹ ńlá tó ní agbára ní ìlú Èkó ní orílẹ̀‐èdè Nàìjíríà níbi tí àwọn èèyàn pàtàkì láwùjọ àwọn gbajúmọ̀ òṣèré tíátà àwọn gbajúmọ̀ olórin àtàwọn gbajúmọ̀ oníṣòwò tó ti péjú pésẹ̀ láti wá yẹ Ìyábọ̀ Òjó àti Priscilla ọmọ ẹ̀ sí. Bákan náà ni Juma Jux tó jẹ́ olórin tàkasúfèé lórílẹ̀‐èdè Tanzania àwọn èèyàn tiẹ̀ náà bá wà ìgbéyàwó ọ̀hún náà ó sì dùn ó lárinrin. Lẹ́yìn tí wọ́n ṣe ìgbéyàwó ti ìpínlẹ̀ Èkó tán iná mà tó gba orílẹ̀-èdè Tanzania lọ ọ̀sẹ̀ tó kọjá yìí gan iná sì ṣe apá kejì àti ètò gbẹ̀yìn nínú ìnáwó ìgbéyàwó ọmọ Ìyábọ̀ Òjó náà níbi tí ayẹyẹ náà ti lárinrin tó ní agbára gan. Kódà àwọn òṣèré tíátà alẹ́ Yorùbá àtàwọn èèyàn láti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún gbéra kúrò lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ sí orílẹ̀-èdè Tanzania láti lọ yẹ̀ sí fún ayẹyẹ ìgbéyàwó ọmọ ẹ̀ pàápàá àwọn òṣèré bíi Jaiye Kuti àti Fúnkẹ́ Akíndélé tọ́pọ̀ èèyàn mọ̀ sí Jennifer. ṣá o pẹ̀lú bí ìgbéyàwó náà bó ṣe wá lárinrin tariwo tó pọ̀ sí lórí ẹ̀ ìyàwó ìyẹn ọ̀rẹ́bìnrin tẹ́lẹ̀ fún ọkọ ọmọ Ìyábọ̀ Òjó Karen Bujulu ó mà ti sọ̀rọ̀ ní ẹ̀yìn ìgbéyàwó yìí ó ti sọ̀rọ̀ lórí ìdí tó fi kọ Jux sílẹ̀ kó tó di pé Jux lọ fẹ́ ọmọ Ìyábọ̀ Òjó. Nínú ọ̀rọ̀ tó kọ sórí ẹ̀rọ ayélujára Karen Bujulu jẹ́ kó di mọ̀ pé ìdí tóun fẹ́ sọ̀rọ̀ òun ni bó ṣe jẹ́ pé láti ìgbà tóun bá ti ṣí ẹ̀rọ ayélujára òun níṣẹ́ làwọn èèyàn sọ̀rọ̀ sóhun tó ń bú òun nípa pé ọkùnrin tóun fẹ́ ló ti bọ́mù lọ́wọ́ tó ti lọ fẹ́ ẹlòmíì gidi yẹn ṣùgbọ́n ó ní lásìkò yìí ó yẹ kóun ṣàlàyé tó tú àwọn ká ó ní ìṣekúṣe àti ìrìnkúrin Juma Jux pọ̀ àti pé bó ṣe ń kóbìnrin tó ń bóríṣiríṣi obìnrin sùn kiri ni ló fa ìpínyà àwọn tí kì í ṣe pé bóyá òun lòún ṣẹ̀ tàbí bóyá òun lòún ṣe tí ò dáa fún un. Karen Bujulu wá lóhun tú àṣírí náà kì í ṣe pé láti fi bà Jux jẹ́ tàbí láti fi ṣe ìlara ìgbéyàwó ẹ̀ òun nílò láti sọ ọ̀rọ̀ èèyàn láti ṣàlàyé tó ṣe láàrin àwọn kó má bàa borúkọ òun jẹ́ ṣùgbọ́n lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí àti Juma Jux o àti ìyàwó ẹ̀ tuntun ọ̀ṣàrà Priscilla Òjó gèlè àti fìlà máwùbẹ̀ ni wọ́n dé sí ọ̀rọ̀ Karen Bujulu tí kò sẹ́ni tó fún un lésì nínú àwọn méjèèjì.